Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kẹẹ̀dógún láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kọkànlélógójì. Àwọn ọkùnrin kan ti Jùdíà sọ̀kalẹ̀ wá, wọ́n sì kọ́ àwọn arákùnrin pé, bí kò ṣe pé a bá kọ yín ní ilà bí ìṣe Mósè, ẹ̀yin kì yóò lè là. Nígbà tí ìyapa àti ìyàn jíjà ti ń bẹ láàrin Paulu òun Bánábà kò sì mọ ní ìwọ̀n, àwọn arákùnrin yan Paulu òun Bánábà àti àwọn mìíràn nínú wọn kí wọ́n gòkè lọ sí Jerúsálẹ́mù sọ́dọ̀ àwọn àpọ́stélì àti àwọn àgbàgbà nítorí ọ̀ràn yìí. Nítorí náà nígbà tí ìjọ sì sìn wọ́n dé ọ̀nà, wọ́n la Fénékè òun Samaria kọjá, wọ́n ń ròyìn ìyípadà àwọn kèfèrí, wọ́n sì fi ayọ̀ ńlá fún gbogbo àwọn arákùnrin. Nígbà tí wọ́n sì dé Jerúsálẹ́mù, ìjọ àti àwọn àpọ́stélì àti àwọn àgbàgbà tẹ́wọ́ gbà wọ́n, wọ́n sì ròyìn ohun gbogbo tí Ọlọ́run ti fi wọ́n ṣe. Ṣùgbọ́n àwọn kan ti ẹ̀yà àwọn Farisí tí wọ́n gbàgbọ́ dìde, wọ́n wí pé, a ní láti kọ́ wọn ní ilà àti láti pàṣẹ fún wọn pé kí wọn kí ó máa pa òfin Mósè mọ́. Àti àwọn àpọ́stélì àti àwọn àgbàgbà péjọ láti gbìmọ̀ ọ̀ràn yìí. Nígbà tí ìyàn sì di púpọ̀, Pétérù dìde, ó sì wí fún wọn pé, ará, ẹ̀yin mọ̀ pé láti ìbẹ̀rẹ̀ Ọlọ́run ti yàn nínú yín kí àwọn kèfèrí kí ó lè gbọ́ ọ̀rọ̀ ìyìn rere lé ẹnu mi kí wọ́n sì gbàgbọ́. Àti Ọlọ́run tí ń ṣe olùmọ̀ ọkàn, ó jẹ wọ́n lé ẹ̀rí, ó ń fún wọn ní ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí àwa. Kò sì fi ìyàtọ̀ sí àárín àwa àti àwọn, ó ń fi ìgbàgbọ́ wẹ̀ wọ́n lé ọkàn mọ́. Ǹjẹ́ nítorí náà èéṣe tí ẹ̀yin ò fi dán Ọlọ́run wò láti fi àjàgà bọ àwọn ọmọ ẹ̀yìn lé ọ̀run, èyí tí àwọn baba wa àti àwa kò lè rò. Ṣùgbọ́n àwa gbàgbọ́ pé nípa oore-ọ̀fẹ́ Olúwa Jésù, àwa ó là gẹ́gẹ́ bí àwọn. Gbogbo àjọ sì dákẹ́, wọ́n sì fi etí sí Bánábà òun Paulu, tí wọ́n ń ròyìn iṣẹ́ àṣẹ àti iṣẹ́ àmì tí Ọlọ́run ti ti ọwọ́ wọn ṣe láàrin àwọn kèfèrí. Lẹ́yìn tí wọ́n sì dákẹ́, Jákọ́bù dáhùn wípé, ará, ẹ gbọ́ ti èmi. Símónì ti ròyìn bí Ọlọ́run lí àkọ́ṣe ti bojú wo àwọn kèfèrí láti yan ènìyàn nínú wọn fún orúkọ rẹ̀. Àti èyí yìí ni ọ̀rọ̀ àwọn wòlíì bá ṣe déédé bí a ti kọ̀wé rẹ̀ pé, lẹ́yìn nǹkan wọ̀nyí ni èmi ó padà, èmi ó sì tún àgọ́ Dáfídì pa tí ó ti wó lulẹ̀, èmi ó sì tún ahoro rẹ̀ kọ́, èmi ó sì gbéró. Kí àwọn ènìyàn yòókù lè máa wá Olúwa àti gbogbo àwọn kèfèrí lára ẹni tí à ń pe orúkọ mi. Ni Olúwa wí, ẹni tí ó sọ gbogbo nǹkan wọ̀nyí di mímọ̀ fún Ọlọ́run ní iṣẹ́ rẹ̀ gbogbo láti ìgbà ọjọ́ wá. Ǹjẹ́ ìmọ̀ràn tèmi ni kí a má ṣe yọ àwọn tí ó yípadà sí Ọlọ́run lẹ́nu nínú àwọn kèfèrí, ṣùgbọ́n kí a kọ̀wé sí wọn kí ó fà sẹ́yìn kúrò nínú èrí òrìṣà àti kúrò nínú àgbèrè àti kúrò nínú ohun ìlọ́lọ́run pa àti kúrò nínú ẹ̀jẹ̀. Mósè nígbà àtijọ́ sá ni àwọn tí ń wàásù rẹ̀ ní ìlú gbogbo a máa kà á nínú sínágọ́gù ní ọjọọjọ́ ìsinmi. Nígbà náà ni ó tọ́ lójú àwọn àpọ́stélì àti àwọn àgbàgbà pẹ̀lú gbogbo ìjọ láti yan ènìyàn nínú wọn àti láti rán wọn lọ sí Áńtíókù pẹ̀lú Paulu òun Bánábà, Júdà tí à ń pe àpèlé rẹ̀ ní Sábà àti Sílà ẹni tí ó lórúkọ nínú àwọn arákùnrin. Wọ́n sì kọ ìwé lé wọn lọ́wọ́ báyìí pé àwọn àpọ́stélì àti àwọn àgbàgbà àti àwọn arákùnrin kí àwọn arákùnrin tí ó wà ní Áńtíókù àti Síríà àti ní Kílíkíà nínú àwọn kèfèrí. Níwọ̀n bí àwa ti gbọ́ pé àwọn kan tí ó ti ọ̀dọ̀ wa jáde lọ fi ọ̀rọ̀ yọ yín lé ẹnu tí wọ́n yìn yín lé ọkàn po wípé ẹ̀yin kò gbọdọ̀ ṣàìmá kọ ilà àti ṣàìmá pa òfin Mósè mọ́, ẹni tí àwa kò fún ní àṣẹ. Ó yẹ lójú àwa bí àwa ti fi ìmọ̀ ṣọ̀kan láti yan ènìyàn àti láti rán wọn sí yín pẹ̀lú Bánábà òun Paulu àwọn olùfẹ́ wa, àwọn ọkùnrin tí ó fi ẹ̀mí wọn wéwu nítorí orúkọ Olúwa wa Jésù Kristi. Nítorí náà àwa rán Júdà òun Sílà, àwọn tí yóò sì fi ọ̀rọ̀ ẹnu sọ ohun kan náà fún yín. Nítorí ó dára lójú ẹ̀mí mímọ́ àti lójú wa kí a má ṣe di ẹrù kà yín ju nǹkan tí a kò lè ṣe aláìṣe wọ̀nyí lọ. Kí ẹ̀yin kí ó fà sẹ́yìn kúrò nínú ẹran àpabọ òrìṣà àti nínú ẹ̀jẹ̀ àti nínú ohun ìlọ́rùnpa àti nínú àgbèrè, nínú ohun tí bí ẹ̀yin bá pa ara yín mọ́ kúrò, ẹ̀yin ó ṣe rere àlàáfíà. Ǹjẹ́ nígbà tí wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ,
wọ́n sọ̀kalẹ̀ wá sí Áńtíókù. Nígbà tí wọ́n sì pe àpéjọ, wọ́n fi ìwé náà fún wọn. Nígbà tí wọ́n sì kà á, wọ́n yọ̀ fún ìtùnú náà. Bí Júdà òun Sílà tìkára wọn ti jẹ́ wòlíì pẹ̀lú, wọ́n fi ọ̀rọ̀ pípọ̀ gba àwọn arákùnrin níyànjú, wọ́n sì mú wọn lé ọkàn le. Nígbà tí wọ́n sì pẹ́ díẹ̀, àwọn arákùnrin jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ lé àlàáfíà sí ọ̀dọ̀ àwọn tí ó rán wọn, ṣùgbọ́n ó wu Sílà láti gbé ibẹ̀. Paulu òun Bánábà sì dúró díẹ̀ ní Áńtíókù. Wọ́n ń kọ́ni, wọ́n sì ń wàásù ọ̀rọ̀ Olúwa àti àwọn pípọ̀ mìíràn pẹ̀lú wọn. Lẹ́yìn ìjọ mélòó kan, Paulu sì sọ fún Bánábà pé, jẹ́ kí a tún padà lọ ibẹ̀ àwọn arákùnrin wa wò bí wọ́n ti ń ṣe ní ìlú gbogbo tí àwa ti ń wàásù ọ̀rọ̀ Olúwa. Bánábà sì pinnu rẹ̀ láti mú Johanu lọ pẹ̀lú wọn, ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Máàkù. Ṣùgbọ́n Paulu rò pé kò yẹ láti mú un lọ pẹ̀lú wọn, ẹni tí ó fi wọ́n sílẹ̀ ní Pamfílà tí kò sì bá wọn lọ sí iṣẹ́ náà. Ìjà náà sì pọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n ya ara wọn sí méjì. Nígbà tí Bánábà sì mú Máàkù, ó bá ti ọkọ̀ lọ sí Kípru. Ṣùgbọ́n Paulu yan Sílà, ó sì lọ bí a ti fi lé oore-ọ̀fẹ́ Olúwa lọ́wọ́ àti ọ̀dọ̀ àwọn arákùnrin. Ó sì la Síríà òun Kílíkíà lọ, ó mú ìjọ lọ lé ọkàn le.